Jẹ́ mo kí gbogbo ọmọ Yorùbá káàbọ̀ níbikíbi tí ẹ bá ti lóore ọ̀fẹ́ láti máa gbọ́ mi àbí láti máa wò mí kétékété. Adémọ́lá ọmọ mi alélèmí ń jẹ́ malémi lọ́mọ Ìbàdàn lé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódògbò kẹrin lójú ogun ọ̀bọ sokoto kẹ̀mbẹ̀rẹ̀ bíi ìjà. Èmi lọ́mọ agbọ́ kẹ́kẹ́ ogun mọ́sá ọmọ agbọ́ yàyà mọ́yà. Ṣáájú ohun gbogbo kí Olúwa kó bùkún orílẹ̀-èdè mi. Orílẹ̀-èdè wo là ń sọ̀rọ̀ nípa ẹ̀? À ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè olómìnira ti ìran Yorùbá tí èmi àtẹ̀yìn tá ń ṣe ìlàkàkà pé kí Ọlọ́run Olódùmarè kó gbà fún wa. Tèmi sì nígbàgbọ́ pé láìpẹ́ láì jìnnà á délẹ̀ lérè. Mo kí Ọlọ́run ọba àjọkẹ́ ayé, ọba àsàkẹ́ ọ̀run, ọba tó mọ èdè pàtàkì tó fi dá wá sílé ayé, ọba tó sì mọ àsìkò tó ní kálukú abọ́lẹ̀ nínú ọkọ̀ tá a wà yìí tó yẹ pé ó nìkan náà ní gbogbo ẹ̀ yé. Mo kí Ọlọ́run o, mo kí Ọlọ́run o. Mo wá kí ẹ̀yin àlè ulamahu warasatul anbiya, ẹ̀yin àfa Ọlọ́run tó hàn àtẹ̀yí tó pamọ́, mukadam sheik, àfa akọ́mọ ń kéwù, àfa akọ́mọ lẹ́sìn, gbogbo mùsùlùmí pátápátá. Mo kí yín o, mo ní assalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuhu. Mo kẹ́yìn ìyá mi, bàbá mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi, ẹ̀yin àbúrò mi nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì, rẹ́fẹ̀rẹ̀ndì bishop nínú ìjọ àgùdà, ìjọ mímọ́, ìjọ onírìbọmi, kérúbù and sẹ́ráfù. Mo kí gbogbo ibi àláfíà Ọlọ́run kó máa wà pẹ̀lú yín o. Mo wá kí ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ẹlẹ́sìn kẹsìn kẹ̀yin ẹlẹ́sìn àbáláyé. Mo kí yín pé ewé á máa jẹ́, egbò á máa jẹ́, ẹ̀ ní ṣe wéjá, ẹ̀ ní ṣe egbò wà. Àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lọ́wọ́. Mo wá ṣèbẹ̀yìn ìyá mi abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀, ẹ̀yin abiyamọ tí pọnmọtọ́mọ yìí fi ṣubú, ẹ̀yin abiyamọ tí dúró tọmọtọ́mọ yìí fi ṣìṣe. Àdó mẹ́ta báyìí làdó ẹ̀yin ìyá mi, ọ̀kan fọ́ ọ̀kan nù, ẹ̀ ń fi kan ṣoré kiri. Èyí tẹ́ ẹ fi ń ṣoré kiri, ẹ fi ṣe àwa ọmọ Yorùbá, ẹ fi ṣe wá lóore owó, ẹ fi ṣe wá lóore ọlá, ẹ fi ṣe wá lóore àìkú tí ṣe baálé ọrọ̀. Torí ẹ̀yin làgbà gbanigbani, ká mọ̀ rí ikú ọmọdé, ká mọ̀ rí ikú àgbà mọ́, kẹ́lẹ́yẹ ó mọ̀ síwájú, kẹ́lẹ́yìn kó mọ̀ síwájú, ẹni tí ó daṣọ boni kó mọ̀ ṣáájú ẹni lọ. Ẹrù tàbí amọ̀ èyí tú ká mọ̀ gbèsè lò ẹ̀yìn kò lé ẹnì kọ̀ọ̀kan wa, ká mọ̀ gbé wa ká wa mọ́lé. Mo kí kábíyèsí ọ̀nìrìṣà jìgbìnìbí àti àkún aláṣọ àlà funfun gbò ọ̀jájá fìdí ọ̀tẹ̀ jẹlẹ̀, ọba Babátúndé ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì. Mo kó Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ọba Owólabí Ọlákùlẹ́yìn Akínlóye the first. Mo kí yín bàbá, mo fi yín kí gbogbo ládéládé lóyè pátápátá ńlẹ̀ Káàárọ̀ Oòjíire. Mo wá kí gbogbo gómìnà ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ mo kí bàbá mi Professor Bánjí Akíntóyè, kí tó tara ṣàṣà kí èjìká tí ọ̀já sọ bọ́ lọ́rùn ẹni. Májàsọ́lá Àdìsá ọmọ Adéyẹmọ, àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé lé téńté, ojú tó lé ojú tó ko, olówó orí ọkọ tó yọ̀ sí ọkọ Adérọ́pò, bàbá Michael, bàbá Yọ̀mídé, bàbá Ronaldo, bàbá Àṣàbí. Májàsọ́lá Àdìsá, mo kí yín o, ká túbọ̀ róòrùn yín sásọpẹ́. Mo wá kí gbogbo ọmọ Yorùbá pátápátá pé irú n tó ṣe wáyé Ọlọ́run Olódùmarè á jẹ́ kọjọ́ tó bọ̀ jìnnà síra, á jẹ́ kí ọwọ́ tó ṣẹ́gun sí, á jẹ́ kó gbádùn ọbẹ̀. Barrister Janet Fasakin wọ́n ṣẹ́gun sí àmọ́ wọn ò dó jẹ ọbẹ̀ rẹ̀. Ó mà ṣe o, ó mà ṣe o. Yorùbá, níbo ni ikú Barrister Janet Fasakin, báwo ló ṣe bá yín, báwo ló ṣe pín ní yín tó? Torí ikú Barrister Janet Fasakin
ó dùn mí gẹ́gẹ́ bí ìgbà tí ìyá tó bí mi lọ́mọ kú, nítorí ẹni tó bá dúró ti ní níjọ́ ogun, ẹni tó bá tó gbani nínú ẹ̀rùn, tó gbani nínú òjò, tó sojú ẹni, tó tún sẹ̀yìn ẹni, bírú ẹni bẹ́ẹ̀ bá a bá pè ní ìyá ẹni ni. Torí tí ọkọ ìyá ò lè ṣe, Barrister Janet Fasakin wọ́n ṣe. Ìbànújẹ́ gorí ẹ̀mí mi, omi léròrò sí mi lójú, ojú mi jojú ẹkún lè sún, ara mi jára ọ̀fọ̀ mọ́ wá ń pamọ́ra, torí pé tán bá ní ẹni tí ìrokàn yìí kú sí ní 50 years to this time ní Barrister Janet Fasakin. Bí n bá gbàgbé, bí n bá rántí, bí mo sì rántí tí mi sì gbàgbé, tẹ́yìn ọmọ Yorùbá náà sì ń bá lọ, ẹ mọ akitiyan tí ìyá yìí kó ní ìgbà tí wọ́n dìgbòlu ilé olóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ, ní ìgbà tí wọ́n kó àwa 12 wọ́n kó wa dìgbàdìgbà pẹ̀lú àǹkọ̀ọ̀fù lọ́wọ́ tá a dèrò ìlú Àbújá. Akitiyan ìyá yìí kì í ṣe ń tá a lè fọwọ́ parẹ́. Ẹ jẹ́ n wá bi yín léèrè, ta ni ó dàbí Barrister Janet Fasakin nínú struggle Yorùbá nation? Ẹ má jẹ́ á parọ́ fúnra wa, we've lost a pillar, a die-hard Yorùbá nation citizen, a trustworthy leader in Barrister Janet Fasakin. Akitiyan Barrister Janet Fasakin ò kéré o. Èmi ni mo lè ròyìn, torí kábíyèsí rẹ̀ Ọlọ́run, kọ́mọ sẹ́ni tí ò lè wò, kọ́mọ sẹ́ni ikú ò lè pa. Àmọ́ ní tí kú ṣe fún wa yìí, ó dùn wá, ó dùn èmi personally, torí pé Barrister Janet Fasakin yìí ṣe èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ọlọ́run tó lẹ̀mí mi gbọ́, ẹni tó ní gbogbo nǹkan, tó ń ṣe gbogbo nǹkan pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run ní Barrister Janet Fasakin. Ẹni tó dúró pẹ̀lú òótọ́ ọnú ní Barrister Janet Fasakin. Ìgbà tó wo lọ́ọ̀yà ò tí ì pé l'Àbújá, Barrister Janet Fasakin ò ní ìsinmi títí tí owó ìfi pé. She's always calling for meeting to ensure that everything goes accordingly. Ó ní pátákó lórí ọ̀rọ̀ Àdògán, ìyàwó Àdògán. Ó ní pátákó lórí ọ̀rọ̀ oníkálukú, ṣètò owó ni dídá tí ẹ dá fún wa ní àbí kíni. Tẹ́ ẹ bá gbàgbé, bẹ́ẹ̀ bá rántí, ní ọjọ́ tí a pé ọdún kan, tí incident July 4th, that is July 4th 2022, this woman organized a fundraising tí ò lẹ́jà bákan nú. Ìyá ìsa gbogbo agbára láti ọ̀nà àwa 12 tá a lọ s'Àbújá, àti Májàsọ́lá Àdìsá ọmọ Adéyẹmọ, àti àwọn tó dolóògbé látàrí tó ṣẹlẹ̀ ní July 1st. Who is going to replace this woman? Ẹ má jẹ́ àparọ́ fúnra wa. Her death may give us a setback because she's always working to ensure the reality, the actualization of Yoruba nation. Ìgbà tí Májàsọ́lá Àdìsá ọmọ Adéyẹmọ wà nínú àhámọ́ ní Benin Republic, wọ́n á tún sẹ́ndì àwọn dọ́kúmẹ́ǹtì míì sí mi, màá tún sáré lọ dọ́kú sáìn ẹ̀. Wọ́n á tún ní ṣe báyìí, kí n ṣe báyìí, kí n ṣe báyìí, kí n ṣe báyìí. We've lost a real mother. She's a mother.
ọ̀rọ̀ Barrister Janet Fasakin ó sì ń yà mí lẹ́nu, ó sì ń ṣe mí léèmọ̀, ó sì ń ṣe mí ní kàyéfì pé bóun ló ṣe jẹ́, irú ikú wo ló pa Barrister Janet Fasakin. wàláhì tàláhì súnmọ́bìláhì lẹ́dẹ́láhìláhà ìlàhùwà olóyè Sunday Ìgbòho ti pàdánù ìkan lára àwọn strongest pillar tí wọ́n ní. Yorùbá nation ti pàdánù ìkan lára the most hardworking pillar tí wọ́n ní. àníṣe ẹ dá mi lóhùn, ta ló fẹ́ replace woman yìí? Who is going to replace this woman? Barrister Janet Fasakin. Kò sí orúkọ tí àwọn kan ò pe ìyá ìtọ́, wọ́n pè lóní eye service, wọ́n pè lóní gbá, wọ́n pè lóní àwo, látàrí pé kíni, látàrí pé ń sa gbogbo ọgbọ́n gbogbo agbára tó ní láti rí wípé ìran Yorùbá ò jìyà. And mind you, she's a lawyer for crying out loud. She's also an evangelist. She's living comfortably in America. Kí wá ló lè máa prompt wọn láti máa jà fitafita fún ìran Yorùbá pé ká bọ́ lóko ẹrú? Kí ni nǹkan náà? And look at it now, we've lost her. We have lost her. Who will now be like her? Wúrà gidi ìnìyà Janet Fasakin jẹ́ nínú struggle ìran Yorùbá. Mo mọyé èèyàn tá ń pè yá yìí lóríṣiríṣi ọkọ̀, ara wọn ni ìdúkìá ń dọ̀tí. Kò sórúkọ tá ń pè yá ìtàn. To the extent that she has to sue some people. Tẹ́mi ká tó wá padà ń bẹ̀ wọ́n pé ìyá ìsànà fi wọ́n lẹ̀, ẹ máa wò wọ́n, ẹ sọ̀rọ̀ ayé dàkìtàn tí ẹ lè dalẹ̀ sí gẹ́gẹ́ bó lóye Sunday Ìgbòho ṣàṣe ń ṣe. I don't really know, I can't figure it out now. Orí mi tiẹ̀ dá yí pé why Barrister Janet Fasakin? Kí ló dé tí ikú pa òṣìkà? Kí ló dé tó jẹ́ pé olóore èèyàn dáadáa ni kú máa ń pa lásìkò tí ò yẹ? Lásìkò téèyàn bá ń gbádùn wọn, ìníkú máa ń pa wọn. Ẹ wá jẹ́ kí ikú Barrister Janet Fasakin kó jẹ́ ẹ̀kọ́ fọ́pọ̀ èèyàn pé àwáyé ikú kan ò sí, dandan gbogbo wa lápò. Ìdí Barrister Janet Fasakin dáadáa tó ṣe ìlọ̀pọ̀ wá ń ròyìn yìí. Dáadáa tá ń ṣe sí kí àtẹ̀mí tí wọ́n jẹ́ ń gbé sílùú Àbújá. Dáadáa tá ń ṣe sí kí olóyè Sunday Ìgbòho ṣá. Táàjò olóyè Sunday Ìgbòho ṣá ó jẹ̀yà yìí gbé. Dáadáa tá ń ṣe sí ọ̀pọ̀ èèyàn tá ń dúró. Kí la ń sọ yìí o? Kí la fẹ́ sọ nípa tiẹ̀? Bí kú bá tiẹ̀ wá pa ojú ẹnìkan dé ní ìsìn, kí ni tó fẹ́ sọ? Kí ni tó fẹ́ kán wí nípa ẹ̀? This woman touches so many lives. I remember sometimes he wants to say my call. Who my máa fún mi lówó? That is Barrister Janet Fasakin for you. She doesn't want to hear you are going through pains. She's always ready to offer assistance. Wọ́n máa ń wà ní gbogbo minute láti ṣe ìrànlọ́wọ́ fọ́mọlàkejì ni. Orin kí là wá kọ sígbẹ̀du? Àrọ́wà kí la fẹ́ ṣe fún mọ̀lẹ́bí Barrister Janet Fasakin? Àrọ́wà kí la fẹ́ ṣe, la fẹ́ sọ fún àwọn ọmọ Barrister Janet Fasakin? A ní ta fẹ́ ṣe
ju pé kọ́lọ́hún nínú àánú rẹ̀ kó rọ̀ yín lójú. Gbé ẹyán ọmọ Yorùbá, bí orílẹ̀-èdè tá ń pariwo láti gbàbọ́ bá bọ́ sí i, ẹ jẹ́ á máa mọ̀ pé nínú àwọn mọ́lẹ̀ gbàgbé nínú struggle Yorùbá nation òní Barrister Janet Fasakin. And mind you, we still have some living legend that sacrifice ara wọn fún struggle Yorùbá nation. Their wealth, their time, and their energy. Irú wọn ni Sami Japan, Adétòkunbọ̀, Àbọ́lá Tòkunbọ̀. Àwọn èèyàn pọ̀ bẹ́ẹ̀. Ẹ mọye key players tá a ti pàdánù sọ́wọ́ ọkú tí kú ti mú lọ nínú struggle Yorùbá nation. Ẹ mọ̀ wàá jẹ́ tí gbogbo wọn ó gbé. This woman, Barrister Fasakin, really tried. She did everything within her reach láti rí wípé àwọn lò ó láti promote Yorùbá nation and to support every Yorùbá citizen tó bá come across wọn. Èmi as a person inú tèmi bàjẹ́ torí pé mi ò expect ẹ̀. I got the news in the evening and I was shocked. Mo tún láti bè lọ́wọ́ ẹni tó sọ fún mi pé ta lẹ ló kú, Barrister Janet Fasakin àbẹ́lòmí àbí Fasakin mi ìlẹ́fẹ́ sọ ni. But kí la fẹ́ ṣe? We love her, but God loves her most. Kò sẹ́ni náà nù wa táàrí ikú tó fẹ́ pa Barrister Janet Fasakin báyìí táwa sọ pé kíkú ó mú wa instead. Kò possible. It's not possible. Mo gbàdúrà. May our soul rest in perfect peace. Because it's very hard to believe. Abalẹ̀ ìmọ̀lókù ẹnu sàún sọ̀fọ̀. Àgbà tí so mọ́ kòkó, kòkó gbọ́dọ̀ fọ́, alágbà gbọ́dọ̀ pa yó, ṣàǹgbà fọ́. Wúrà ló sọnù o, ṣẹ́gi mi já. Wúrà ti sọnù. Wúrà ó ti sọnù. Wúrà ni ìyá Janet Fasakin. I swear to God, I don't know what to say. I'm just talking. Mi mọ̀ tí mo fẹ́ sọ. Mo kàn ń sọ̀rọ̀ ni. Toro sọ sí mi lẹ́nu. Ó tó buyọ̀ sí. This is unbelievable. What could cause her death? Ṣáà ní Barrister Janet Fasakin ò lówó ni. Ṣáà ni wọn ò rí ìtọ́jú tó ni. Ṣáà ni wọn ò ṣe nǹkan kan ni. Torí ibi tán wà gan nílùú ìtọ́jú. But when God says it's time, kò sí ní tẹ́nì kankan fẹ́ ṣe. A striker is gone. A defender is gone. A midfielder is gone. Free roll. In a Barrister Janet Fasakin, free roll ló ń gbá nínú tíìmù Yorùbá nation. Ó gbé pé, ó gbé ebú, ó gba gbogbo ẹ̀. Ìgbà kankan ní ó ṣe jóǹgá ní Ògbólóyè Sunday Igboho kẹ́kẹ́, ìgbà kan, àwo kan, all that. There was a time she was called into a conference call. Mo wà ń bẹ̀, tán dẹ̀ ń gbé woman ìṣépè.
lórí tí ó mọ̀. Yorùbá. She was sometimes called a betrayer because she gave Olóyè Sunday Igboho full support. Ó mà ṣe o. Barrister Janet Fasakin, we love you, but God loves you most. Yeah, there's nothing we can do. A fẹ́ràn yín. Tọ́lọ́run náà mọ̀ pa a fẹ́ràn yín. Àmọ́ kò sí ní tá a fẹ́ ṣe. Ọlọ́run ló dá yín, lọ́mọdé tó ń fi dá yín. Wọ́n sì bọ̀ wọ́n ní ká kú lọ́mọdé kó yẹ ni ó sàn ju ká dàgbà. Ká wá dàgbà òfò lọ. What pains us most is that you left us at the time we needed you most. Torí inú omi ọgbọ́n, omi ìmọ̀ tẹ́ ẹ ní a ṣì ń mú lọ́wọ́. Òòrùn yín ń sásọ lọ́wọ́ ọ̀pọ̀ aṣọ ò tí ì gbẹ. Because tá bá bí bàbá mi Professor Bájí Akíntóyè pé á wo gan nínú àwọn tẹ́ ń wò gẹ́gẹ́ bí backbone, tẹ́ ń wò gẹ́gẹ́ bí akíkanjú ọmọ. I know before she mentioned 4 or 5 people, he will mention Barrister Janet Fasakin. The same thing Olóyè Sunday Igboho. The same thing. Ìwà wo ló fẹ́ dàbí Barrister Janet Fasakin? Máa tẹ́ra ẹ̀ ṣáà máa gbogbo yìí. Àwọn ìyá kan ni mo tún mọ̀ báyẹn. Because èmi náà ká nírú àwọn ìyá tí mo tún mọ̀ yẹn náà ká táwọn náà ní owó tó Barrister Janet Fasakin ni. Àwọn náà wọ́n tó máa ṣe ju bá ṣe ń ṣe lọ. Wọ́n á gbà lágbà kọ́lọ̀ bá fún wọn lówó. I don't want to mention names. We've lost a real gem. Yes. Gold ní Barrister Janet Fasakin. Gold ni tó ṣòro láti rí. Tó wọ́n. Most things a kàn fi rẹ́rìn. Gbàtà kó detention l'Abuja. She was one of the between 1 and 2 people tó kọ́kọ́ fún wa ní call tó ṣe fídíò call pẹ̀lú wa. Tínú wọn dùn. Ìpè thank you God, these people are out. That we gain freedom. She was so happy, rolling on the floor to celebrate our freedom. Not only that, she made sure little contributions were made from her own personal purse. Now we lose her. Kò wù wá o. Ọlọ́run. Àtò ọbí. Àkàndá Ọlọ́run ní Barrister Janet Fasakin. Mo fọba tó ní mi búra àkàndá.
àkàndá gidi irú wọn dẹ̀ rí ẹ̀ láti rí irú wọn rí ẹ̀ mẹ́yàn kan bá ní Barrister Janet Fasakin ò gbìyànjú nínú struggle Yorùbá nation tó ẹni yẹn ń pa lálẹ́nu ni ó náwó ara ẹ̀ ó ná táìmù ara ẹ̀ ó tún máa ń ṣàdúrà lóòrèkóòrè pẹ̀lú prayer warriors láti rí wípé ọ̀fọ̀ ẹ̀ kankan ò fi rúná gbá lórí ọ̀rọ̀ Yorùbá nation. Tàwa ló mọ̀ pé Barrister Janet Fasakin ọ̀ṣẹ́gun sí kò ní dúró jẹ́. Ta ló mọ̀? Ìlú fi jẹ́ pé ká gbáyé ṣe rere. Ìwọ òṣìkà tó yí dóborí bọ́ba yóò rí ẹ tọ̀run wò ẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ̀jẹ̀ sínú tẹ́ ń tutọ́ funfun jáde nínú Yorùbá nation Ọlọ́run rí yín. Mo ń bọ̀ wá Ọlọ́run kì í yá lógún ọdún tí Barrister Janet Fasakin ló dé ńlá ń sọ dáadáa ń pa rẹ̀ iṣẹ́ kí la fẹ́ sọ ń pa tiẹ̀ kí la fẹ́ sọ. She was a committed ó mà ṣeun mọ tí mo fẹ́ sọ mọ́. Àníyàwó mi tó ń jíṣẹ́ Barrister Fasakin nígbà mo ti detention di pé èèyàn kan pé wọ́n ní Barrister Janet Fasakin she was even planning to do asylum for me mi ẹ sá asylum mi ò fẹ́ asylum mi ń fẹ́ ká ní mo fẹ́ ní èmi náà bá wà l'Amẹ́ríkà mo ní mi ń fẹ́ asylum torí bá méjì sì kọ́ tèmi yé mi. Before I came back, she was calling my wife, calling everybody láti fi wọ́n lọ́kàn balẹ̀ pé àwọn ọ̀sà gbogbo agbára àwọn láti gbà wá jáde nínú detention. And she did. Bá a ṣe ń pe kéèsì ní Nàìjíríà, Barrister Fasakin coordinate bá a ṣe ń pe kéèsì ní ECOWAS, bá a ṣe ń pe kéèsì ní World Criminal Court. La fẹ́ ṣe tí èèyàn mẹ́ta yóò fi dúró méjì méjì báwo la ṣe fẹ́ ṣe tá a ríru Barrister Janet Fasakin padà nínú struggle Yorùbá nation. Ẹ̀yin bàbá mo ń bi yín léèrè ọ̀dà kọ̀dà ọmọ ṣe kò mọ̀ ṣe Barrister Janet Fasakin ti lọ ikú ti pa ojú Barrister Janet Fasakin dé ta ló tó kàn? Who next? Who is next to go? Àmọ́ Ọlọ́run ló mọ̀. Àní tí Barrister Janet Fasakin ṣe é lẹ̀ là ń ròyìn. Please, I'm short of words. Ẹ jẹ́ máa lọ. I'm short of words. Kọ́nà bá tẹ́ wọn sáfẹ́fẹ́ rẹ̀. Bismillahi kulu huwallah. Bismillahi kulu huwallah. Ó mà ṣe o. Barrister Janet Fasakin of all people tọ́ àgbọ́n bí Ọlọ́run àdẹ̀mọ̀ tó bí Ọlọ́run àwọn tó kù kọ́lọ́run bá wa dẹ́mi wọn sí. Olóyè Sunday Igboho ṣàkọ́lọ́ jẹ́ ká rọrùn bàbá sáṣọ pẹ́
kíkú má mú wọn lọ báyìí àti bàbá Bánjí Akíntóyè kárùn má ṣe wọ́n káró òrùn wọn sáṣọ pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́. Ó mà ṣe o. Ó mà ṣe o. Well, may our gentle soul rest in perfect peace. Kọ́lọ̀ má jẹ́ àrí irú ẹ̀ mọ́ kọjọ́ ó jìnà síra. Kí gbogbo ọwọ́ tó ṣẹ́gun sí nínú Yorùbá nation kọ́lọ̀ ń jẹ́ ká lè dúró láti jẹ́. Ikú ọ̀dọ́, ikú àgbàlagbà tí ò tí ì yẹ kó lọ kọ́lọ̀ ń bá wa dáwọ́ rẹ̀ dúró nínú Yorùbá nation struggle. Kọ́lọ̀ Sunday Igboho Òòṣà ó dàgbà kó dògbó kó fọwọ́ páwó kó fèrègì jobi pẹ̀lú bàbá wa Professor Bánjí Akíntóyè ká túbọ̀ róòrùn wọn sáṣọ àti gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí pátápátá. Ojú tẹ́ fi ń wò mí yìí wọn ní bọ́ bàtà ọ̀fọ̀ sẹ́nu ọ̀nà ẹnìkọ̀ọ̀kan yín. Ẹrù tàbí amọ́ kì í tú wọn ní gbé káyín mọ́lé. Àlùbáríkà àwọn tó lódùmarè kólé ayé lé lọ́wọ́. Barrister Janet Fasakin'S is gone. Please, don't let us forget the family. Ẹ jẹ́ ká rí lára wa pa àmọ́ rírì Barrister Janet Fasakin kì í ṣe nítowó but constant communication. Ẹ jọ̀ọ́, this is all I can say. K'Olúwa wà pẹ̀lú wa. Yorùbá nation no going back. Ó dàbọ̀.